Ẹ káàárọ̀ sà. Ẹ sà mi ìtọrọ owó sà, èmi ni mo kọ́ yín sìn pé mò ń bọ̀ látọ̀dọ̀ Paulina fún iṣẹ́ tẹ̀lé kí n wá fún sà. Kò lè jẹ́wọ́. Why sà? Èmi ni mo pè yín sìn, èmi ni mo rà kí yọ sà. Wèrè ni mò ń rí, I'm still a madman. No sà, ẹ sà mi ń ṣe wèrè. Wèrè kẹ̀, ẹ sà mi ń ṣe wèrè sà. Later. No sà, ẹ jọ̀ọ́ èmi ni mo kọ́ yín sìn ẹlẹ́ni kí n máa bọ̀ lẹ́jú eléyìí fún mi. Pé ọ̀rọ̀ iṣẹ́. Later. Ẹ má jẹ́ kó jẹ́ data sà. Ẹ má jẹ́ kó jẹ́ data sà. I'm still a madman. Madman kẹ̀. Ẹ gbàgbà. No sir. Wèrè láàárọ̀ kùtùkùtù. Ẹ listen sí mi sà, ẹ jọ̀ọ́. No sir, ẹ sà mi ń ṣe madman. Ẹ sẹ́ ìwọ mi dájú sábà ń ṣe wèrè sábà ẹ wo mi. Ẹ sẹ́ kéde súnmọ́ mi náà. Ẹ gbowó iná. Ẹ gbowó. No, I give you that one. Mo fún ẹ náà. I gave you. Ẹ sẹ́ ẹ jẹ́ kó dúró ẹ jẹ́ kó rí mi náà sẹ́ ìjọ sá. Torí ọdún ẹ jẹ́ kó rí mi náà ìjọ sá. Ẹ sẹ́ ẹ jẹ́ rí mi náà. Ẹ sẹ́ ìwọ mi sá ìjọ. Ẹ jù sẹ́ please sá ìjọ. Ẹ jẹ́ ẹ jẹ́ rí mi. Ẹ sẹ́ èmi ni wọ́n kọ́ yín sí fún Paulina wípé iṣẹ́ tẹ́lọ́tù. Oníjẹ́wọ́ wèrè onípẹ́ ẹ̀ láàárọ̀ Monday. Ẹ sẹ́ èmi ní mi ṣe wèrè sẹ́ ìjọ. Wèrè onípẹ́ ẹ̀ láàárọ̀ Monday. Ẹ wù mí ẹsẹ̀ mi ṣe wèrè sá. Wèrè òkè máa mọ̀ pé wèrè lòun. Ojú tí mo rí ojú mi ò tán. Ẹ̀yin rí wèrè sá. Wèrè ni. Wèrè mo wọ yìí. Láàárọ̀ Monday. Ó dà sá. Ṣàánú mi. Ẹ sà ẹ jẹ́ gbogbo yín lọ sá. Mo fún ẹ ní ẹ. Ẹ má fún mi sá. Ẹ má fún mi tó ṣe tèmi mi ìtọ́rọ bára. Láàárọ̀ Monday. Tàbí mo ṣe gẹ́. Ó dá bí mo ṣe ń lé yín sá ẹ jọ. Èyí náà. Ẹ jọ ẹ jẹ́ kí ẹ sá. Ó ti ń gbẹ̀rẹ̀ ní ìbọn náà. Ẹ sá any position tẹ bá wí ṣe ẹ fún mi. Ìyá lábẹ́ ìpínlẹ̀ ní ìjẹ́ kọ́ mi o. Ẹ sá tẹ́ bá gún fún mi jẹ́ ìjẹ́ jáde sá. Kí ni jẹ́ jáde sá. Yọ̀mọ̀ last month sá ẹ jọ. Ilé náà mi lè wà tí mo ti ń bá ṣe ọ̀sẹ̀ ìjísítà ìwọ̀nba. Orúkọ ló ti tàgẹ̀. Okay. Níjọ́ òjì ọ̀rọ̀ àtọ́jú bá fojú kanra wọn. Ìjọ náà lẹ́wà ojú bàjẹ́. Níjọ́ ọlọ́gẹ̀ẹ́nẹ́kẹ́ni tó bá fojú kan lọ́yà ọ̀run. Ìjọ náà lè wo epo rẹ̀ pọ̀ dànù. Ẹwà ara rẹ̀ ti bàjẹ́ lónìí o. Iṣẹ́ ara rẹ̀ ti bàjẹ́. Ó díndín àkókò jẹ kòkòrò olúgi. Ẹ̀fọ́ wọn kì í bá wọn táwọn náà lẹ̀. Kò sí gbogbo tí ẹ bá ń ṣe pátápátá ẹrú lọ́mọ ṣe bẹ́ẹ̀. Ibi tó wá yìí àlùfáìdá ó paradà. Ibi tó wá yìí gànàgànà ó paradà. Yóò fi ọ̀rọ̀ jaja, yóò fi ra ọ lójú, yóò paradà. Yóò sọ ọ́ di nǹkan mi. Gbogbo nǹkan tó wá ṣe láàrin lónìí ẹ̀dùn ni. Ó ti dòdú tútú. Ó ti dòdú bá ń tẹ̀. Ọ̀gbìn aṣọ paradà. Wèrè nínú ọ́fíìsì mi. Hello security. Security. Níbo lọ máa bọ̀ lọ́fíìsì mi sínsìnsìn wẹ̀rẹ̀ náà lọ́fíìsì mi làwọn ẹ̀ ṣe máa bọ̀ lọ́fíìsì mi sínsìnsìn. Ẹ sá mi ń ṣe. Nínú owó tó fẹ́rẹ̀ tí mo lọ́fíìsì wa. Sá kí n ṣe wèrè sá ẹ fún kàkà. Get out wèrè lélẹ̀ sẹ́ get out. Wèrè lélẹ̀ ìnà. Get out. Sẹ́mi ṣe wèrè. Hello secretary. Níbo ló wà tí wọ́n lè ti gba ọjà ìkọjá tó fi dé lọ́fíìsì? Ṣé ìsẹ́mi ṣe wèrè ẹ̀wọ̀n mi dáadáa sá ẹ̀wọ̀n mi dáadáa sá? Máa bọ́ bí ẹsẹ̀ sí kí wọ́n pẹ́ fún mi ẹlẹ́sìn tó fún mi. Jáde fún lọ́fíìsì mi. Wèrè ní ẹ̀jọ̀ wèrè ní ẹ̀fọ́ mi. Secretary ẹ̀ jáde ọ̀hún kì í ní kọ́ wájú mi náà. Jáde sí. Bàbá ṣọ́ mi. Get out wèrè ní ẹ̀. Tàlà tún lè gbá tàlà lè fọkàn tẹ̀ o. Àfọlọ́run nìkan ṣọ́ ògo mi. Ògo yìí o. Ògo mi. Ògo mi. Màá ní bá.